ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. nǹkan dé Ògúnjà wọ́n ní ìgbín onírun ló pa president general Sani Abacha. Bàbá onínúure ex-president Nàìjíríà general Sani Abacha wọ́n ní gbogbo àwọn tá à ń pariwo pé apple ni bàbá jẹ́ o, apple ni bàbá jẹ́ o, ó ṣe kí á di pẹ̀lẹ́ nìkan ni o, wọ́n forúkà bọ́ lọ́wọ́ o, wọ́n nírọ́ ni o. Ọ̀gá DSS tọ́jọ́ wà tọ́jọ́ ṣèlú tọ́jọ́ ṣèjọba ló bọ́ síta o. Ó ní ẹyẹ fọ̀rọ̀ páńpẹ́ lẹ́jà o, ó ní ẹyẹ fọ̀rọ̀ ìgèrè lọ Àmọ̀tẹ́kùn o, ó ní ẹyẹ sọ wípé apple ní Sani Abacha jẹ́ o. Wọ́n ní bàbá ń pàpà súpé orí ìgbín onírun, ìgbín tó nípọn, wọ́n lórí ìgbín l'Abacha kú sí o. Ògúndé bá mi kàwú mi Bọ́lá Ahmed Tinubu ẹ dákun o, torí bẹ́ẹ̀ pé àwọn ọmọ yẹn wọ́n wà sáà ni national cake ni everybody mọ̀ pé owó wà Nàìjíríà, everybody fẹ́ ná owó ni, everybody fẹ́ gba sí àti ẹ̀ ní ẹ dákun o. Ìyẹn ọmọ yìí kí lẹ sí sábẹ́ kí lẹ gbé lọ bá general Sani Abacha. Wọ́n ní cardiac arrest níbi tí bàbá Sani Abacha tó ti ń ṣiṣẹ́ nínú ilé ní iná rúùmù tó ti ń pàpà súpé wọ́n ní general Abacha ó mà ṣe o. Iná lè láì wà iná lè rọjì ùnà. Abacha àwọn tó wà ń bẹ̀ ni o, wọ́n ní kẹgbẹ́ mi dákẹ́ látẹ̀ní lọ. Nigeria government ti fún mi ní oyè ẹni tó máa arrest àwọn tó bá sọ pé apple ló pa Abacha. Látẹ̀ní lọ minister of èwo ló fòfò of Yorubaland. Ẹ mọ̀ pé ti bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n ṣe show, ẹ mọ̀ pé ti bẹ̀rẹ̀. Ṣé òfófó ni mo ṣe? Ẹ̀yin tẹ́ ń wò mí ẹjọ́, ṣé òfófó ni mo ṣe? Èmi kúkú kọ́ ni mo sọ, torí ẹ̀ mo ṣe ra post short video yẹn sórí YouTube Yorùbáwùyí pé kẹ́ lè bá ariwo ń bẹ̀ ká tó wá àna aláìṣẹ̀ lọ́wọ́ alálẹ́ mọ́ lọ́wọ́ olóòrùn mọ́ lọ́wọ́ olóde àjí báyìí ká tó wá àna aláìṣẹ̀ mi kọ́ ni mo sọ. Mo ti ju fídíò yẹn kalẹ̀. Àwọn ọ̀gá DSS tí wọ́n jọ lògbà ni wọ́n sọ pé kẹ́nìbọ̀dì má bo anything. Wọ́n lọ kódà ọmọbìnrin yẹn gan-an òun gan jẹ́wọ́ ó lóun kọ́ lòun pa Abacha, olórí òun ló kú sí. Àmọ́ wàá jàre kí náà lò fún general Sani Abacha àbógun kọ́ lélẹ́yìn. Ẹ̀yin tí o bá wù yẹ kàwé kàfẹ́ kalẹ̀ kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín èyí ní 22nd of July 2026 mo ní kí wọ́n á fi tó yín létí ni. Àwọn nọ́ọ̀tì yìí a sọ pé a kì í ṣe nǹkan kan náà, ṣùgbọ́n àwọn èèyàn ò fẹ́ gbà wá gbọ́ pé a kì í ṣe nǹkan kan náà. Àwọn Fúlàní àwọn ni wọ́n ń kó orí burúkú bá Nàìjíríà, orí ibú òfò àdánù. Àwọn ni wọ́n ń kó bá Nàìjíríà. Ẹ wo Ibrahim Traoré ọmọ inú wọn. Ibrahim Traoré ti ré sàlámù, ó ti pariwo nísìn. Ó ní over 800,000 àbí 8,000 àbí 100,000 àwọn èèyàn wọn tí wọ́n lọ sí Saudi. Ó ní Sharia law ni wọ́n lọ study. Ó ní kó dúró lọ́hùn ni o. Ó ní kó má padà wá sínú Burkina Faso mọ́ o. Ó ní gbogbo ọmọ Burkina Faso tó lọ sí Saudi, ó ní mùsùlùmí lòun. Ó ní gbogbo ilẹ̀ kìí sáré gbèsè gbẹ̀mí kẹ́ máa wọ báyìí. Ó ní gbogbo ọmọ Burkina Faso tí wọ́n lọ study Sharia law ní Saudi, ó ní kó máa gbọ́ òun ni o.
kò sí pé ọmọ Burkina Faso ni mí, I am going back to my father's land. Ó ní tó bá wá tí ẹ máa bá ẹ. Ó ní òun ò ní gbàṣà pé àwọn Saudi lè lọ bá ń jọ̀wọ́ tí wọ́n sọ fún pé àwọn fẹ́ kọ́ 200 mọ́ṣáláṣí sí ìlú ẹ̀. Ó ní tó bá wá padà sílé, ó ní máa gbé Saudi sọ́gẹ́ bí Olúwo ẹ̀ṣẹ́ mi pé Rashidi Ìwò ó lóun ti dọmọ Saudi. Ibrahim Taure ó ní máa gbé Saudi ni, má wulẹ̀ wálé mọ́, ó lóun yọ̀ǹda ẹ̀ tó bá ti lọ study Sharia law. Now nílẹ̀ Yorùbá tíátíá làwọn kan ti láwọn study Sharia law. Àwọn wèrè people wọ́n ní Sharia law làwọn máa lọ study. Amadori tìyẹn náà. Bala Muhammed gómìnà Bauchi ó ní kí Nàìjíríà make sure wípé àwọn sọ Islamic religion kí wọ́n compulsory ẹ̀ ní gbogbo school ní Nàìjíríà. Màá play video same Bala Muhammed tó sọ níjọ́ kìíní àná, tẹ́yìn bá gbàgbé àwa ò gbàgbé. Àwọn tó ń pè mí òfófó ìsìnkú àrọ̀bì, mo rí kọ́mẹ̀ntì gbogbo yín. Olófòfó ni mí Yorùbáwùyí, mo rí kọ́mẹ̀ntì gbogbo yín. Ṣùgbọ́n èké kan ò ṣe é nìkan ṣe. Èmi àti yín la jọ ń ṣàmẹ̀bọ̀. Ṣẹ́yìn dájú mi lọ ni Yorùbáwùyí fans. Ẹ sọ bí tẹ́ ti bẹ́tà mi o. Ẹ̀yin Yorùbáwùyí fans tí mo fọlọ́ ọba bẹ̀ẹ́ jọ ẹ sọ bí tẹ́ ti bẹ́tà mi. Torí ẹ̀ ń pè mí lólófòfó nísìn. Ibo lẹ́yìn ti bẹ́tà mi jàre. Tí má gbé òfófó wá kìí pàjọ máa ń ṣe ni. Kì í ṣe pé mi àti ìdájọ́ ń ṣàmẹ̀bọ̀. Wọ́n ti ń táyé bá sọ ẹ́ làdọ̀ máa fi bú ẹ̀ tó bá dọ̀là. Èmi àti ìdájọ́ ń ṣe èké. Ẹ wá mú èké yẹn, ẹ fẹ́ máa yí mẹ́mì nìkan lẹ́sẹ̀. Ògún gbọ́ kò sí ohun tó jọ. Kò sí ohun tó jọ. Our partner in Gbéborùn, God bless you. We are all partner in Amẹ̀bọ. Amẹ̀bọ ni gbogbo wa lórí péjì Yorùbáwùyí. Kí ló dé tí fi wà sí ń lọlẹ̀. Tẹ́ bá ti ń wo ṣó ìrànbá wa láìkì ẹ̀. Ẹ fi kọ́mẹ̀ntì yẹn pọ̀. Kí ló dé tí fi wà sí wa ń lọlẹ̀. Kí ló dé tó ń já sílẹ̀ lẹ̀. Ẹ jẹ́ kí èké yẹn kó máa fúlò kájọ máa ṣèké yẹn. Ó yá ẹ máa bá wa kọ́mẹ̀ntì. Èèyàn kọ̀ọ̀kan 1000 kọ́mẹ̀ntì. Ó yá mo rà áì. Ẹ jẹ́ kájọ ṣèké yẹn kó dùn. Ẹ jẹ́ kájọ ṣèké yẹn kó dùn. Báwo ni Abacha ṣe jẹ̀gbín onírun? Wọ́n ní ìgbín onírun l'Abacha jẹ tó fi kú. Ṣẹ́mi ni mo sọ ni. Ṣẹ́mi ni mo sọ. Èmi kọ́ ni mo sọ náà. Wọ́n ní ìgbín onírun. Wọ́n ní Abacha girlfriend díẹ̀ ló ra mọ́tò SUV fún. Girlfriend bá ní kó wá kí o. Àmọ́ bí wọ́n ti tọ̀ nǹkan àwọn ọmọ yẹn. Dádì mi Tinubu ẹjọ́ má bínú sà. Bàbá mi Àkànbí ọmọ olódòdó ẹ̀kọ́ lára ikú Abacha o. Ẹ mọ̀ pé Barrister kọrin ó ní ikú Abíọ́lá wà sí ńlá ní ìfún wa, ikú Sani Abacha wà sí ńlá ní ìfún wa. Àṣà àti ìgbọ́wà sí àṣẹ́dè play la wà nísìn, original wà sí ti wá dé nísìn tí wọ́n ti rí ọmọbìnrin tó pàpà súpè bá àdópa mọ̀ṣọ́ ìdìdì president wa tó wá yí president jábọ̀. Ẹ̀dùn bá ló yẹ ṣe náà. Ó ní bàbá ó ná papa sóhun lọ́wọ́ ní kíní yìí bá dé. Ẹ dákun ṣó wá yí odidi president bọ́lẹ̀ ni. Àbókè kan ni bàbá máa wà ní. Ó ná Yorùbáwùyí fans ẹ ti sùn. Yorùbáwùyí fans ti sùn. Kọ́mẹ̀ntì yẹn kò fúlò sóòyì kan lọ tí wàá sí sóòyì ń lọ sílẹ̀ ni. Ẹ ti sùn Yorùbáwùyí fans. Mo ń béèrè question lọ́wọ́ yín. Báwo ni gẹ́ yẹn ṣe escape? Ló lọ báwọn tó wà níta pé wọ́n ní ẹ wá gbọ́. Ọ̀tọ̀lẹ́tọ́rẹ́ SUV fún. Ìyẹn tó mú sísítà ẹ̀ dání láti lọ dúpẹ́ lọ́wọ́ Abacha. Ibi ọ̀rọ̀ sísítà ẹ̀tọ́rẹ́ SUV fún ìyẹn ti lọ́lé. Sísítà àti president wa náà jọ wà nínú ilé ibi ọmọ tó ń ṣe o. Kẹ́nìbọ̀dì ẹni tó bá bí pé kí náà ń ṣe. Ẹni tó bá fi lè bèrè lọ́gbẹ̀ kí náà ń ṣe. You will hear from my lawyer. Màá pe lọ́ọ̀yà mi fónítọ̀ òun ni. Wọ́n ní ọ̀tọ̀ ní girlfriend bàbá wa onínúure ẹni re Sani Abacha tó onínúure ni Sani Abacha. Ìjọ Sani Abacha ti kú
gbogbo president tí wọ́n ń débẹ̀ ni wọ́n ń gba owó Sani Abacha loot àwọn náà dẹ̀ ń gbà wọ́n tún ń nà ní ó lè gbà. ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Tinubu ẹjọ́ tó yọ lọ́hùn èyí má ṣe ohun tábàṣà ṣe o mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Abacha o mo dẹ̀ ń bọ̀ ẹ ká kọ́ lọ sọ́dọ̀ Bọ́lá Muhammed náà. Oh, okay, before kí n tó go inside ẹ ká kọ́kọ́ wo lady nǹkan tó sọ náà. Nigeria will be the first African country to have a universal language. Show yìí lágbára. Mi sọ pé wọ́n flag show mi. Pressure ni ò sí. Network mi ó ṣe wèrè látàárọ̀ pressure ni ò sí. Ẹ ká gbọ́. 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my words. Ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ó ti fásitì sọ̀rọ̀ bí kejì Yorùbá wù yìí. In 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my words. Ọmọbìnrin ní kẹ́ lọ kọrúkọ òun kalẹ̀. Olóró tóun sọ ó ní mark my word. Ó ní ẹ kọ orúkọ òun kalẹ̀ kẹ́ wá fi ó ní ẹ kọ orúkọ òun kalẹ̀. Ọ̀rọ̀ tóun sọ ó ní ẹ kọ sẹ́gbẹ̀ẹ́. Ó ní in 2056 the first language to be speaking in the universal ní ìgbọ́ English. Tó wọn máa sọ káàkiri àgbáyé ó ló máa jẹ́ Yorùbá. Bàbá wa kan pè mí lórí ọ̀rọ̀ Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo dey appreciate wọn. Wọ́n ní lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams. Wọ́n ní ká jọ wọ́n ní ká wá bó ṣe máa parí ẹ̀. Wọ́n ní kí Yorùbá wuyì. Wọ́n ní kí n pe bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o ikú bàbá yèyé o. Ọmọ kú tí kú ò gbọdọ̀ pa. Ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Ọmọ àdábá alẹ́ àdábá òde. Wọ́n ní kí n pe bàbá wa Aláàfin Ọ̀yọ́. Wọ́n wá ní tí bá kú òun bẹ́ẹ̀. Wọ́n ní kí n pe bàbá wa Ọọ̀ni Ifẹ̀. Àgùntàṣọ́lò bàbá Àtàdé ní káwò. Bàbá mi arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹgbẹ́ òdùn Ọ̀ọ̀ni. Olórí ibú èèyàn ni ò fẹ́ ta sí. Wọ́n ní tí bá kú òun bẹ́ẹ̀ kí n pe Olúgbọ́n Àgbẹ̀ ọmọ Bàyámù. Wọ́n ní kí n fẹsẹ̀ kan dọ́dọ̀ bàbá wa Olúbàdàn. Wọ́n ní kí n sọ fún wọn wípé ogun tó ń bọ̀ yìí kò bọ̀ mọ́ o wípé ó ti dé. Wọ́n ní àfi kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams wọ́n ní àfi kí wọ́n ṣiṣẹ́ pọ̀ o. Wọ́n láfi kán ṣiṣẹ́ pọ̀ o. Kì í ṣe pé wọ́n rìnà o. Wọn ò kí pé wọ́n ṣe àrìnà o. Wọ́n kò gẹ́ bí advice gẹ́gẹ́ bí nǹkan táwọn náà rí. Wọ́n ní because ogun yẹn ti wọlé. Wọ́n tó bá dẹ̀ wá dúró pé a fẹ́ ṣe pọ̀ kógun má kólẹ̀ Yorùbá o. Torí lè jẹ́ kí n mú fídíò lédì yìí wá ó ní the next 30 years. Ó ní the first language tí wọ́n máa sọ káàkiri gbogbo àgbáyé in the history of the world ó ló máa jẹ́ Yorùbá. Ó ní ẹ lọ kọ́ kalẹ̀ tí wọ́n máa fi 2056 30 years to come Ọlọ́run dẹ̀ mi wá sí. Ó ní èdè Yorùbá nìkan ni àwọn ló máa jẹ́ universal language tí àwọn èèyàn máa sọ. Náà ogun ló ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí. Kọ́dọ̀ máa yẹ kó ogun kó wá nílẹ̀ Yorùbá. Bàbá wa yìí ní ká pe Gani Adams ká pe lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ní kọjọ ṣe pọ̀ ní o. Mo ní mo sì bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn Gani Adams kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè. Mo lé mi Yorùbá wuyì mo ní mo bọ́ta. Mo ní mo dẹ̀ sọ̀rọ̀. Nítùbí nùbí ẹ̀kẹ́ èébú náà ń ṣe. Èébú ni wọ́n ń bú. Dèní wọ́n sì ń bẹ̀ èébú. Wọ́n sì ń ṣépè. Mo wá bí bàbá wa yẹn àwọn ẹ̀rọ wà lórí péjì mi sìn. Mo tọ́ pé ilẹ̀ bí Sunday Ìgbòho. Ṣé máa ní kó máa wọ́n lépè? Ẹni tó wá wọ́n lépè kó máa bá ṣe. Tó tèmi bá jẹ́ ìyàwó Sunday Ìgbòho mi burú díẹ̀. Mo bu èmi burú díẹ̀ ọ̀rọ̀ máa mi ọ̀bọ̀n ọ̀bọ̀n ṣe máa ń rí lára tèmi. Tó bá ti sọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ àsọjù sí mi. Èmi àti ẹ ó di gbére ní irùngbọ̀n wèrè. A bá pàdé ara wa lè kíra wa o. A lè rẹ́rìn o. Ṣùgbọ́n tó bá ti mọ ẹnu kọ́sàn tó mọ tí wọ́n fi àǹkárá mọ́ ẹ lẹ́nu tó jẹ́ pé léèsì oníwò ni wọ́n fi mọ́ ẹ lẹ́nu tó jẹ́ pé sọ̀rọ̀ ó jà fẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ sọ̀rọ̀ ni ogun tó bá ń fẹ́ sọ ni àwọn Gani Adams sọ̀rọ̀ tí wọ́n ń sọ pọ̀ abẹ́yìn tèmi sọ̀rọ̀ mi bá mú yẹ̀sì o ọ̀rọ̀ tí àwọn ọmọ Gani Adams àgbákò ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó ó pọ̀
gbogbo nǹkan kan la máa ń dúró lórí àwọn ọmọ kódà ọmọ téèyàn bí nínú ọ̀rọ̀ mi àṣẹlẹ̀ tó yẹ pé ọmọ tó bí nínú wàá mú wálẹ̀ ni wàá mú wálẹ̀ pé ọkọ mi báwo wá ni pẹ̀lẹ́ ìmí ìmọ̀gá tó wàá fi ẹ̀kúlé ọwọ́ sán wọn lẹ́nu ọ̀tọ̀ nìyẹn yìí tí wàá mú wọn wálẹ̀ máa wà ṣùgbọ́n àwọn ọmọ Gani Adams wọ́n believe pé káwọn dúró lórí gbáǹkọ́ ìhàlẹ̀ yín ò lè jẹ́ anybody ẹ máa ṣépè ẹ máa táyà ẹ máa bí èébú ẹ máa táyà una go explain táyà no evidence ó níbi tó máa búyàn dé tábà wọ pé wàá bú mi tì á tẹ̀ èmi àti ẹ ò níjọ ṣe èmi àti ẹ à níjọ ṣe tẹ́ bá continue tí ẹ kọ́ńsọ̀n ẹnu yín tẹ́ ẹ̀ ń bèbú so èébú tẹ́ ẹ̀ bú yẹn ti sọ́dọ̀ gbọmọ wá bá yín pé ẹ torí pọ́n ti bú mi èébú yẹn ti wá dùn mí ó yẹ ìjọ ó yẹ má bínú ó yẹ àjọṣe jẹ́ kájọ ṣe èmi ò ní ẹ má jọ ṣe o Gani Adams àti Sunday Igboho o èmi ò ní ẹ má jọ ṣe o èmi ò ní kíkà má parí o bẹ̀tọ̀ ọ̀rọ̀ tí ọba yẹn sọ ni mo mú wá fún yín ló jẹ́ wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Ọlọ́run ti gbé Sunday Igboho sórí yín Ọlọ́run gbélé yín lórí ni purposely fún ara Ọlọ́run ọba àwọn ọ̀dẹ̀ tí ń kọ́ àwọn ẹ̀yẹ tí ń kọ́ sí comment section wọn láwọn ò fẹ́ àjọṣepọ̀ Gani Adams àti Sunday Igboho wọn láwọn ò fẹ́ àjọṣepọ̀ yín èmi ò mọ̀ nípa yẹn àwọn èèyàn náà ń kọ́ sí comment section ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ fẹ́ àjọṣepọ̀ wọn àbẹ́ ẹ fẹ́ Ọlọ́run ṣàánú fún wa now à ń sọ fún yín gbogbo ẹ̀ńtẹ̀ wò bí ìsìlámù ni ọ̀rọ̀ tá à ń sọ pé ká gba òmìnira gbogbo ẹ̀ńtẹ̀ jẹ́ ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tẹ̀lé sí ń tẹ̀lé pé ẹ̀sìn ni wọ́n fẹ́ ká lọ ṣe ẹbọ ni wọ́n ní ká lọ ṣe kinní kan ni ìyà tó máa jẹ yín ó wà ní gym ó ń gbé wéètì lọ́wọ́ tó bá gbé wéètì tán tó bá yó tó yọ bicep tó yọ tricep tó bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín á gbẹ now let's listen to this mo kọ́kọ́ play mo kọ́kọ́ show fún yín ẹ kọ́ bá mi wò ná Ibrahim Traore ni ó ní over 8 bíi 10,000 àwọn ọmọ àwọn ni wọ́n lọ sí Saudi ó ní sharia lọ ni wọ́n lọ study níbẹ̀ ó ní kó má padà sí Burkina Faso ó ní kó má padà wá sí Burkina Faso now ẹ wá wo eléyìí. We will try more to cultivate that culture in our people, while at the same time bringing the Fulanis in one fold and try to arrest their traditional practice of moving from one place to the other. And that is very. Bala Muhammed ni tó ń sọ nígbà yẹn wípé ó ṣì governor ó ní àwọn ti pé gba àwọn Fúlàní around the world wípé ìrìn tó rìn kiri ẹ̀ tó fi jẹ́ nomadic pé kó má rìn kiri mọ́ ó láwọn ò fẹ́ kí wọ́n rìn kiri mọ́ ó ní tó kí gbogbo wọn máa bọ̀ nílùú Nàìjíríà màá gbé fídíò yìí wálẹ̀ sí màá gbé tí mo fẹ́ gbé sí màá gbé sí màá wá sí ra play eléyìí yìí tó sọ ní ìjẹta lélẹ́yìí. Convinced that government should do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of Islamic practice, and then to get undiluted knowledge of the Hadith and the Quran. Chatiri. And ní 2026 ìjẹta ló sọ eléyìí wípé Nigeria government kí ni ìyẹn fẹ́ bá mi gbé síra wọn ni o Ibrahim Traore of Burkina Faso àwọn Saudi lọ sílùú ẹ̀ wọ́n láwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí 200 sílùú ẹ̀ ó lóun ò gbà ní last year ó wá di ní last week Ibrahim Traore wá jáde ó rè sàlámù pé àwọn ọmọ àwọn tó wà ní Saudi sharia law ni wọ́n lọ ń study ẹ dẹ̀ mọ̀ pé pàtì wọn àwọn Fúlàní pọ̀ ń bẹ̀ ó ní sharia law ni wọ́n lọ ń study ní Saudi ó láwọn ọmọ tó bá ti study sharia law ní Saudi ó ní kí wọ́n dúró sí Saudi kó má padà wálé o ó ní kó má padà wálé bẹ̀ ni kó má gbé o now ìwé ẹ̀hún kí ló wúkọ ẹ̀ Bala Muhammed gọ́vnà wọn ẹ̀hún kí ló wúkọ ẹ̀ gọ́vnà Bauchi òun wá ń sọ Traore sọ tiẹ̀ ní let's say 2 days ago ìjọ kẹta ni gọ́vnà Bauchi wá bọ́ta wípé kí Nigeria government
kí wọ́n include Islamic religion, kí wọ́n include ẹ̀ kọ́ make ẹ̀ compulsory sí inú curriculum Nàìjíríà. Mi mọ̀ bóyá àwọn èèyàn táwọn bá ń get nǹkan tí mò ń sọ, mo máa rí kọ́mẹ́ǹtì. Mi mọ̀ bóyá àwọn èèyàn ń get nǹkan tí mò ń sọ. Bóyá èmi ni mò ń rò bẹ́ẹ̀. Bóyá èmi ni mò ń rò bí ẹni wípé àwọn tí Ibrahim Traoré ní kó má darí padà wá sí Burkina Faso. Bóyá èmi ni mò ń rò bí ẹni wípé àwọn nọ́ọ̀tì yìí wọ́n fẹ́ fi style kó wọn wá sínú Nàìjíríà. Mi mọ̀ bóyá èmi ni mò ń rò bẹ́ẹ̀. Bóyá àwọn èèyàn bá mi rí bí mo ṣe ń rí. Gọ́vnà president kan sọ wípé ẹ̀yin ọmọ àwọn tẹ́ ẹ bá ti lọ lẹ́rìn ṣàríà lọ ní Saudi, ẹ má padà wálé mọ́, ọ̀hún ni ẹ máa gbé. Ẹ má wálé mọ́. Then ìlú kan wá ń sọ wípé ṣàríà law, Islamic study, ẹ fi sínú curriculum ní school, and that same person òun lélẹ́yìí tó ní àwọn ti invite. Uphill task, but I think we can come in. Àwọn èèyàn get nǹkan tí mò ń sọ. Mi ìlépa àwọn èèyàn get nǹkan tí mò ń sọ. Sọ̀rọ̀ sókè. In our people, while at the same time bringing the Fulanis in one fold and try to arrest their traditional practice of moving from one place to the other. And that is very big, an uphill task. But I think we can communicate with them more, because to them they don't have borders from Cameroon to Nigeria. But that's the thing, Excellency. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. Operations. You said to bring in the Fulanis together. You see, the issue of misconception, I see there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations. Ẹn tẹ́ bá wà ní orí TikTok, tẹ́ bá fẹ́ wo fídíò yẹn, àwọn fídíò tá à ń ṣò, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ó kọjá kí wọ́n wá lórí TikTok yẹn, òun là ń jẹ́ lórí YouTube. Tẹ́ bá ti wá ń dé, ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ̀yin èèyàn mi mọ̀ bóyá ẹ̀ ń gẹ̀ẹ́tì nǹkan tí Bala Mohammed ń sọ yìí. Mi mọ̀ bóyá àwọn èèyàn ń gẹ̀ẹ́tì mi dáadáa. Bóyá ó dẹ̀ pé mi nìkan ni mo ń rò bẹ́ẹ̀. Ó dàbí ẹni pé èmi nìkan ni mo ní phobia fún ṣàríà law yẹn. Ó dàbí ẹni pé èmi nìkan ni mi ò fẹ́. Ó dàbí ẹni pé èmi nìkan ni mo ń rò, èmi nìkan ni mo ń rí bí mo ṣe ń rí. Because àwọn tí wọ́n wà ní Saudi náà kọ́ máa wà lé yẹn. Wọ́n dẹ̀ lọ study ṣàríà law. Tí kan wá sọ wípé Fulani Cameroon, Fulani Gambia, Fulani Igba, Fulani Awo on live TV, live. Wípé òun ti invite gbogbo nǹkan máa bọ̀ nínú Nàìjíríà. How do we fund them? Owó wo la máa fi fund àwọn tó ní kó máa bọ̀ nínú Nàìjíríà? Owó wo la máa fi bọ́ wọn? Iṣẹ́ wo ló dá kalẹ̀? Okay. Iṣẹ́ wo ló dá kalẹ̀ tó ní kó wá ṣe nínú Nàìjíríà? Mi mọ̀ bóyá àwọn ẹjọ́ bá wa meet lórí TikTok, afọlọ́ọ̀ bá bẹ̀yìn, Ọlọ́run mo fi bẹ̀yìn. Mi máa ń drop èèyàn lórí page tèmi ni o, tó bá ti meet máa drop ni, mo máa ń kanra gan. Mi mọ̀ bóyá àwọn èèyàn, bóyá ó yí àwọn èèyàn mi bí mo ṣe ń sọ. Kí ló invite wọn wọnú Nàìjíríà fún? Tẹ́nìkan ní kán máa wọlé, tẹ́nìkan ní kán máa bọ̀. Sọ̀rọ̀. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. Operations. You said to bring in the Fulanis together. You see, the issue of misconception, I see there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsan, as somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language. Any Fulani man, Fulani man rìn káàkiri ni.
Any Fulani man tó bá wà ní Niger Delta, tó bá ti ń sọ èdè Niger Delta, ó ti di ọmọ Niger Delta. Ṣé ẹ rántí pé wọ́n pe àwọn ní Yorùbá Fulani? Yorùbá mi mọ̀ bóyá people yẹn get kíní tí mo sọ. Wọ́n pe àwọn ní Yorùbá Fulani. Ó ní any Fulani man tó bá wà ní Niger Delta, tó bá ti ń sọ Niger Delta lẹ́nu, ó ló ti dọmọ ọbọ. Which you and I don't. And of course, we would have to just take this as part of our own heritage, something that is African, and that we cannot just close the border and say the Fulani man is just a Nigerian or this. No. In most cases, the crises are precipitated by those outside Nigeria. When there is a reprisal, it is not the Fulani man within Nigeria that causes it. It is that culture of getting revenge, which is embedded in the tradition of the Fulani man, that attracts reprisal from all over the If the I world. understand it, does that mean that those Fulani men who are maybe domiciled in other countries who move around, they can come into the country and this plan will accommodate them as well? Yes, that's what we want to do. But it has to be done through sensitization. Ẹ̀yin èèyàn mi mo fẹ́ gbọ́ nǹkan tó sọ. Mo rò bóyá ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Fulani tó bá wá ní anywhere, they must come into Nigeria. Inú Nigeria náà ṣe máa yanjú wọn. Ó yá, ẹ sọ̀rọ̀ sókè. Owó Nigeria náà máa fi máa bọ́ Telling wọn. them you have to buy in the project, and you use the language, the culture itself to be able to convince them away from the mistrust where the whole system of transhumance or pastoralism is criminalized. Criminalization of pastoralism is the problem that we have with this project, and it requires people with passion who understand them and who they believe in, people like us from that part of the country, to say yes, we have this. Because today there is no limit to the accusation that this and that has happened and it is the Fulani man who caused it. There is no tribe that is not that you don't have this criminality in, but certainly the way and manner we do it is really exacerbating the crisis and the problems. Will there be any form of documentation of all the people that will be, will Yes, be we are within that? Oh yes, that is going to give Nigeria the opportunity to really have the best in terms of documentation in the demographics, because as I said, the Fulani man settles anywhere he can feed his cattle. And so if they are put in one place and they are made to understand that this is to save them and their animals, they are exposed to the vagaries of the forest and what is going on, cattle rustling, killings and what have you, and that's why it is important for them to understand that staying in one place is good. And of course, in terms of the best practice of carrying the meat, the cows and the let's stay with that security angle for a bit. Is there going to be, this plan going to be a fenced enclosure where anyone who comes in is secured, so there is no one that can just come in from anywhere else? No. It is going to be a colony, and a colony does not require a fence. You will understand the reason. You will understand the reason why people are concerned, because of all the security issues that have been happening over time. So if that's... These forests are there anyway. If you don't occupy them and create a colony out of them, they create places for the criminals. And today, that's why you have the Zambeza forest, because it is not being utilized. But Your Excellency, much as yes, I mean, they're fantastic. We have met a lot of them who are Fulanis as well. But the concern too is, why should federal government use resources for this country to accommodate Fulani men who are not Nigerians? You see, as I said, we are already accommodating them. Do you delineate and then really know who is not a Fulani man from Nigeria? They are all Nigerians, because I said their identity, their own citizenship is Nigerian, even though we have relations all over the world, all over Africa. And so, presumably they are Nigerians. I think you get me. That is the misunderstanding. They move from one place to the other, and they have relations, kith and kins in all the parts of the country and even outside the country. So that is why our own population is fluid. You can certainly not say this is the population of Nigeria. So this issue. Now, èèyàn mi kí tó yẹ ká sọ̀rọ̀ lórí mo fẹ́ sáré play fídíò kan fún yín.
àáfàá wọ́n gbéra wọ́n lọ sídìí Ọ̀ṣun ní Òṣogbo àwọn àáfàá lọ sídìí Ọ̀ṣun lóṣogbo ṣé rí this is why tó kàn gbọ́dọ̀ pa anybody kí wọ́n kàn lè bá àríbi dé sí wọ́n ní wọ́n ti invite gbogbo wọn around the world pé ẹ máa bọ̀ nínú Nàìjíríà inú Nàìjíríà ló lè gbà yín now ìwọ tó sọ pé o invite àwọn kan kó máa bọ̀ nínú Nàìjíríà is now telling us now because bọ̀bọ́ yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé he's totally sick bọ̀bọ́ yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé okay ó ní o ti invite gbogbo kó máa bọ̀ nínú Nàìjíríà why tí ìjọba Nàìjíríà máa mú owó Nàìjíríà láti máa fi bọ́ wọn máa tọ́jú wọn máa raṣọ fún wọn máa ṣe gbá máa ṣàwó fún wọn only because they are Nigerians. àṣà ò ìwọ tó pé invite wọn all over the world pé kó máa bọ̀ nínú Nàìjíríà ó ń bọ̀ àfà gbẹ̀gbẹ̀ ẹlẹ́yìn invite wọn kó máa bọ̀ nínú Nàìjíríà kí Nàìjíríà máa bọ̀ wọn owó tẹ káwọn á fi jẹun this is why wọ́n ṣe fẹ́ pa anybody this is the reason tí wọ́n ṣe wò pé káwọn gba ẹ̀mí anybody làwọn fi lè dúró ìwọ ọmọ Yorùbá tó ṣe wò wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ẹ fẹ́ bá ẹ ló yẹ kí n gbé àáfàá yìí wá ẹ jẹ́ ká gbọ́hùn lẹ́nu àáfàá yẹn. ẹ tún ń bọ̀ ní ìsìn ẹ kó Kùránì dání wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run ilé kí wàá rẹ ní sùúrù inú mi nù pé Yorùbá lẹ sọ kì í ṣe ilé Ọlọ́run ta lọ Ọlọ́run nínú màkàmà tẹ̀rẹ̀bíyà mo fẹ́ sọ̀rọ̀ ẹ káyé lè mọ. ṣe rí Òṣogbo ní o níbi tí Ọ̀ṣun Òṣogbo wà àwọn àáfàá yìí kò bá olórí ṣe rí tó ṣe orí kógókógó bí ẹnu lu àgídìgbò torí ẹ̀dá free ibi sí ti ọ̀kadà yìí ẹ wálẹ̀ ó gbéra ó lọ síbi Ọ̀ṣun tó ti ń bọ Ọ̀ṣun Òṣogbo ó ní kò kì í ṣe ibẹ̀ kì í ṣe ilé Ọlọ́run azao kí ló kàn ẹ́ tí ibẹ̀ ọba kì í ṣe ilé Ọlọ́run ṣe láwọn wèrè tó máa gbàbọ̀dé fún wa ńlẹ̀ Yorùbá ni o àwọn eléyìí òde wa mọ̀ wípé àwọn ẹgbẹ́ ọ̀gbẹ́ Bala Muhammed sọ àwọn Fúlàní fẹ́ try láti kó gbogbo wa kúrò ńlẹ̀lẹ̀ láti kó àwọn èèyàn wọn sílẹ̀ lẹ̀ ni ẹgbọ́n tí wèrè ṣe sọ̀rọ̀ sókè wèrè. Bẹ́ẹ̀ tí mo ṣe láìla ilà àǹtà láìla ilà àná láìla ilà wa man àǹtà man àná man huwa. ẹ ti kẹ́ni tó ń kéwù yẹn bàbá tó ń kéwù yẹn àáfàá ni wọ́n kí wọ́n tó di ọlọ́sùn àáfàá ni wọ́n kí wọ́n tó di ọlọ́sùn bí gbogbo ọmọ Yorùbá ṣe padà sílé ni bàbá yẹn padà sílé àáfàá ńlá ni wọ́n kódà eléyìí tó wá síbi Ọ̀ṣun yìí nísìn a máa ké wọn máa correct ẹ̀ ní pé kéwù tó ń ké yẹn olódò nìyẹn wọ́n fẹ́ bà nǹkan tiwa jẹ́ fún àwọn ọmọ Fúlàní láti gba ilẹ̀ wa àwọn olórí burúkú wọ́n fẹ́ bà ilẹ̀ tiwa jẹ́ wọ́n fẹ́ bà nǹkan ní wa jẹ́ wọ́n ní ṣẹ́ríkù ni ẹ má bọ Ọ̀ṣun ẹ má bọ Ọya wọn wá wọlé wọn wá pa anybody ìwọ tó bá mọ̀ tó lè bọ bẹ̀rẹ̀ sí ní lọ bọ o ìwọ tó bá lè jẹ nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ní lọ jẹ o kíní yóò kò máa bọ̀ mọ́ ó ti dé bàbá wa kan wà bàbá wa lórí TikTok bàbá wa gbóhùn sókè ẹ má bínú torí Ọlọ́run bí ká gba kọ́ọ̀lù méjì lórí ọ̀rọ̀ Abacha ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wọlé gbogbo ẹ̀yin ọ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo pé Abacha ó jẹ mángòrò ní o ó jẹ kí ló sọ pé jẹ ó jẹ ápù ní o ló fi kú àwọn DSS tó bá Abacha lórí gbà àwọn àìsàn wọn ti bọ́ta o wọn ní bàbá òde ápù wọn ni wọ́n ń pàpà súpé wọ́n ní wọ́n ń rún ọmọ lọ́wọ́ wọ́n ní gbin onírun ló pa pírẹsidẹǹtì wa wọ́n ní gbin onírun ló pa pírẹsidẹǹtì wa o General Sani Abacha ó mà ṣe o ẹni rẹ lọ ẹni rẹ làbáṣà àbẹ ẹni rẹ kọ́ mò ń bọ̀ lórí ẹni tìrẹ ẹ ká gbọ́ lẹ́nu àwọn wèrè yìí bàbá tó wà lórí TikTok yẹn ṣe wà á mẹṣẹ máa sọ̀rọ̀ àbí ká drop yín ká ló tún send ẹni bá send at me la máa gbọ́n ká máa gbé wọlé ṣé wà á ń bẹ̀ àbí ká drop yín AK success ẹ máa pàdé lọ́jọ́ ọ̀nà àbí kékeré orúkọ yín ẹ ká máa gbọ́ lórí fóònù tó bá fẹ́ pò wọ́n la máa gbé kọ́ọ̀lù èèyàn méjì kó bá wa sọ̀rọ̀ lórí bàbá wa Sani Abacha wọ́n lè sọ pé ẹni tó bá ti kú wọ́n ẹni tó bá ti kú ọlọ́mọdé gba 72 virgins lọ́rùn Abacha tí ò lè parí méjì láyé tí òun ẹ̀dùn ọ̀nà
Abacha tí ò lè parí méjì láyé tí ó lọ máa lọ ọdún 72 lọ́run wèrèrè o ẹ kí wèrè yìí sọ̀rọ̀ wèrè olórí bí iṣu nú ẹ bá gbé ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ Tàbáṣà nù ẹ bá gbọ́ sókè bàbá mi àfọ ìwà láyà máa wọ̀n ẹ́ lépè lálẹ́ yìí bàbá mi ẹ̀ ní dáhùn ẹ bá gbọ́ sókè. ọmọ àlè tó ti dàgbà tó lẹ́nu tó báyìí Ọlọ́run wa tún àgbà ṣé wá pàdé ọmọ. Ó pàdé ọmọ ọkọ ọmọ Yorùbá. Ó pàdé ọmọ ọkọ ọmọ Yorùbá ara àwọn ọmọ àlè ni ó tẹ bá wo ìyá ẹ̀ dáadáa. Dádì mi ẹ ní sùúrù ẹnìkan ní how is that true? Go on Yorubawuyi platform Yorubawuyi YouTube àti post ẹ̀ síbẹ̀ ní short video. Ọmọbìnrin tí Abacha kú sórí ẹ̀ ti sọ̀rọ̀. Olórí òun ló kú sórí òun kọ́ lòun pa. Olórí òun ló wà rí mo kọ́ sí wọ́n wà lórí YouTube Yorubawuyi. Mo kọ́ síbẹ̀ àwọn Abacha dá ọ̀run kìíní kan ẹ lọ wò ń bẹ̀. Ẹ bá wa gbósùkà bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ bàbá wa Sani Abacha bàbá wa Sani Abacha kí lẹ rí sórí ọ̀rọ̀ wọn. Ọmọ tó. Hello. Wọ́n sin abẹ́ fún ni wọ́n sin abẹ́ fún ọmọ yẹn ni kó tó lọ bá Abacha. Ẹ ṣúọ ọmọ ẹ màkà ló kú sórí ẹ. Ṣé bí ibi tó ti ń ṣe tàtàtà ló ti gbẹ̀mí mi. Tí ìwé bàbá wa ẹ jẹ́ kí n ta. Tọ́wọ́ èèyàn sọ pé apple ló jẹ. Instantly làwọn adẹ̀ ti mọ̀ pé kò sí apple ló jẹ. À ń gbọ́ ní sàn. Instantly ìdàkúkú yẹ àwọn kan náà ṣòfò fún wa torí àwa ni great grandpa olófòfò of Nigeria àwọn ṣe ti Yorubaland. So àwọn kan náà ṣòfò fún wa tí máa wò wọn o plan work ni o kò ṣe apple ni bàbá yẹn jẹ o ibi tí bàbá yẹn ti ń kí ìbọn lọ́wọ́ ibẹ̀ ló dákẹ́ sí o olóògbé ló dákẹ́ sí o Ogúndé o àtìgbà yẹn ni wọ́n ti sọ ṣùgbọ́n tí ó ṣe é sọ síta kò ṣe é sọ síta kò ṣe é sọ síta. So ẹ̀yin ti gbọ́ pé Abacha ń pàpà sí pé lọ́wọ́ ló kú. Ìjọ kẹta tó ti kú làwa ti gbọ́. Allahu Akbar. Ìjọ kẹta tó kú láti mọ̀ ṣùgbọ́n ta ló fẹ́ sọ orí ẹ̀ síta. Kò ṣe é sọ èèyàn máa gbé sínú ni èèyàn ogún ọdún náà ló wá gbóná fẹlifẹli báyìí nìyí. Àwọn bàbá wa tó ní èèyàn ogún ọdún ó ń gbóná fẹlifẹli wọ́n rí sọ nítorí ẹ̀ ṣe rí nǹkan tí ọmọbìnrin àkọ́kọ́ yẹn sọ ó máa padà wá sí ìmúṣẹ o. Yorùbá máa jẹ́ general language fún sí worldwide torí kò sí ìlú tẹ́ ẹ dé ìlú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá Yorùbá ń bẹ̀ ẹ sájáde nínú yẹn. Ọ̀rọ̀ ẹ máa wá sí ìmúṣẹ. Wọ́n ṣe ní Libya ó máa wá sí ìmúṣẹ o. Ọmọ ń wá láti Amẹ́ríkà wọ́n wá ń kọ́ Yorùbá ní UI ṣé ní Amẹ́ríkà kí ló tó tọ́ màá ní lórí worldwide kọ́ ni. Wọ́n wá àwọn òyìnbó ń wá láti wọ́n wá ń kọ́ Yorùbá ní UI wọ́n wá ń kọ́ nífẹ̀ẹ́ ṣẹ́rù kojú lásán ni. Ní Brazil lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín wọ́n ṣe ìyàwó traditional tọ́ kí Fábí olórí burúkú. So kí ló ń kọ yẹn ebi Yorùbá ló fi ń sọ̀rọ̀ òyìnbó tó sọ Yorùbá lẹ́nu báyìí wọ́n tó fi ń kí Ifá ibo náà ti kọ́ ibi náà ti wá ń kọ́ o. So ń bò báyà kéèkì níyẹn ò ní spread Kẹrí TikTok ẹ jọ. Èmi máa ń block èèyàn bíi tí wọ́n bá ti gbé yín wọlé tẹ̀ bá ti mute máa drop mo dẹ̀ tún máa block yín. Ẹ máa lọ síbò mi kò fi ń ṣe orí fídíò lọ́wọ́ tí wọ́n máa bù stop agbó ojú stop mi. Kò ń sórí péjì eléyìí. Ọlọ́sùnkùn. Gbogbo ẹni tí mo drop ẹ má wulẹ̀ send request àmì gbé sókè mọ́ o àwọn oníṣẹ́ bẹ̀rẹ̀ ní bí yìí o Ọlọ́sùnkùn. Ọlọ́run àṣọ yìí. Ọlọ́run àṣọ yìí. Tó bá ti drop yín ẹ má send request àmì gbé yín wọlé padà a máa ṣáyín sí ní ẹ kí lórúkọ ẹ ní o sí blocking àwọn àṣẹ bẹ̀rẹ̀ lórí péjì tó bá ti gbé yín wọlé tẹ́ bá ti mọ̀ pé ẹ lè mute ẹ má send request orí péjì eléyìí ẹ
má wá distract wa lórí péjì ẹ jọ̀ọ́ mo gbé wọlé owó kò bẹ̀rẹ̀ sí ní rojọ́ kan màá ṣáì sí blocking mi èèyàn méjì ló kù lórí péjì mi ó dà jẹ́ èèyàn méjì tó máa fún mi lọ́kàn balẹ̀ èló lẹ̀ fún mi lórí TikTok ẹ bá gbóhùn sókè bàbá mi. ẹ ti ń gbé kọ̀lọ̀ bàbá yìí TikTok mo ti mi lè gbé yàn wọlé ná mi lè gbé yàn wọlé lórí TikTok yẹn ẹ bá gbóhùn sókè bàbá mi. wọ́n ti jẹ́ kí mo rà àrà mi fẹ́ máa lọ. Nǹkan méjì péré mo fẹ́ sọ̀rọ̀ gbogbo nǹkan méjì péré ìkíní mo fẹ́ kọ̀ǹpáàmù nǹkan tọ́mọbìnrin yẹn sọ nípa rẹ̀ language ní Baltimore Maryland ó lè fi Yorùbá ka inú jáde license yẹn ní Baltimore. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti mọ̀ yẹn? Bẹ́ẹ̀ni sà. Okay. Lẹ́ẹ̀kan to support that lady. Okay. Ìkejì tí mo fẹ́ sọ̀rọ̀ lórí mi ò ní interest lórí àwọn pàṣẹ òun ò gbogbo alámọ̀pọ̀ orí tó kú sí gbogbo pàṣẹ. Lẹ́ẹ̀kejì ìkẹta òun lọ̀pọ̀ Sunday ẹ̀jọ̀ mo pẹ̀lú mo bẹ̀ẹ̀ Sunday tó fọmọ mi dáadáa ni ọ̀ká mi dáadáa ni Ọlọ́run á dẹ̀ máa bò láti rí Ọlọ́run á máa bá mi tọ́jú ẹ̀ kò ní bí aburú kò ní ìrìn àgọ́dẹ̀ ní sùn lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ Yorùbá wọn ló wà lẹ́yìn ẹ̀ gbogbo olúmọ̀lẹ̀ tó tẹ́ ilẹ̀ Yorùbá tó ló wà lẹ́yìn ọmọ yẹn ẹjọ́ kò ní ìdí Gani Adam wọn kò bá Gani Adam jà ẹjọ́ tó rọ lọ́dọ̀ bẹ́ẹ̀ sọ pé wọ́n tẹ kò sí ìmọ̀tò pa wọ́n pọ̀ wọ́n ọjà ṣẹ́bí náà kú iṣẹ́ tiẹ̀ ní kò dí Gani lọ́wọ́ náà ṣẹ́bí ní ìdógún ní àkókò wọ́n jẹ́ jẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé kí wọ́n pè kó wọ́n rẹ́sùn wọn ìjọsìn ẹnìtì nípa ẹ̀ ẹjọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run it is reality. ṣe rí TikTok yẹn kẹ́gbọ́n díẹ̀ kan kó lórí ẹ̀ because lẹ́yìn mo ò lè gbé anybody wọlé padà sórí TikTok yẹn ẹ má wulẹ̀ send request ẹnìkan ní kí n calm down o ẹ̀rí mo rà tí mo fi ń ṣe show mi bá ti send TikTok bíi 50 request máa gbé yín wọlé báyìí anybody wà lórí TikTok ẹ má wulẹ̀ send request but I will not bring anybody up today so èmi ì ti kọjá ọ̀tọ̀ ni mo rà tí mo fi ń ṣe show mi ẹ ṣáà gbé wàhálà ẹ má gbé wàhálà fún mi lórí TikTok yẹn jọ mo wò má lo TikTok gan mọ́ ẹni tèmi lórí YouTube àti Facebook ẹ ká continue ẹ ká gbọ́ràn àfààrí ìfẹ́ là ń ṣe la máa ń ṣe lórí show yìí ẹ máa make sure pé èèyàn bínú ṣáà ní kí ni gbogbo wàhálà àbáyé jọ ẹ lọ jàre. wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run ilé kí wàá rẹ̀ ní sùúrù ẹ wo rí àfáà bó ṣe rí olórí kókókógó bí ẹ ń lùlù àgídìgbò ẹ wo rí ẹ bó ṣe rí ẹ ló da free bí síìtì ọ̀kadà yìí tí ilé Ọ̀ṣun ò bá kì í ṣe ilé Ọlọ́run ta ló pè ẹ́ níbẹ̀ ó ṣe lọ Saudi àwọn wèrè tí wọ́n dà sáà ni wa ní o àwọn ọmọ tí ìyá wọn yọ̀ dìre o tẹ bá wò wọn dáadáa wọn tẹ bá wo àfáà ìdàdà ẹ pé orí ẹ da free báyìí bí ọ̀sọ̀rọ̀ òjò bẹ́ẹ̀ lórí ẹ̀ ṣe da free ó gbéra láti ilé ẹ ó wá lọ síbi tí wọ́n ti ń bọ Ọ̀ṣun olóṣùn òun ṣe lé Ọlọ́run ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ wèrè yìí àbẹ́ ìborí ẹ̀ ṣe rí ni ó yá sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ ó máa kan àgbákò lẹ́yìn sọ̀rọ̀. ẹ kó kúrò àǹdáni wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run ilé ìyá alájà ẹ̀ ilé kí wàá rẹ̀ ní sùúrù ilé ìyá alájà pé Yorùbá lẹ sọ kì í ṣe ilé Ọlọ́run ilé èṣù ni wá. nínú màkàmà tẹ̀rẹ̀bíyà mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ka yìí lè mọ wíwá tí mo ṣe láìla ilà àǹtà láìla ilà àná láìla ilà wa man àǹtà man àná man huwa. ẹni lè sì ṣíbi àwọn sì ẹni kọ́ọ̀dù wẹ̀rẹ̀ ẹjọ́ bàbá wa sì ní kí lẹ wá ṣe àkílódé ganan. ó jọ Fúlàní ni. ọlọ́run wọn ní ká ẹ bọ́ bàtà ní bí ìṣèlú Ọlọ́run. àwọn ló wà ń bí tó bá ní kẹ́ ẹ ṣe lẹ́ẹ̀ma ṣe nǹkan tó bá fẹ́ bí tó bá ti tẹ́ yín lọ́rùn ẹ̀ ní wọ́n bí. What do you say? Come on, worry, BT boo. Come on, worry. Ẹ jẹ́ kí àwọn ìjọba. Màmá tí mo bá ń bíbẹ̀ ni pé màá bọ́ bàtà mi tuntun wọlé. Màá bọ́ bàtà tuntun wọlé. Ṣé dandan ni kí n bọ́ bàtà wọ́n ní lọ́dún? Wàá bọ́ bàtà. Èmi àti màmá.
ọwọ́ àdúgbò wà ní kódò lẹ̀. So màmá yẹn dẹ̀ bí máa yìí ṣe ń jáde pẹ̀lú ó ní wọ́n máa gbé mẹ́ta ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bí wọ́n ṣe Sorry, ó dùn ọ̀sùn tẹ wá kí lè gbàgbọ́ yín sí tẹ fi wá. Ó dùn ọ̀sùn. Mo ń gbọ́ pé ó ń bọ̀ ojúbọ Ọ̀ṣun àti àwọn. Kí ni intention yín tẹ fi wá? Èyí ní ìtẹ́yìn àtọ́kọ̀ tó pé mo kàn fẹ́ rí tẹ̀lé. Sorry, are you a Christian woman? Ó fẹ́ wá dà kan sínú odò Ọ̀ṣun ni. Ó yẹ kẹ́ kọ́kọ́ sampa kẹ́ kọ́kọ́ fún ní bàbá ìgbárùn. Wọ́n rán wá ní ọmọ Fúlàní ó fẹ́ wá dà kan sínú odò Ọ̀ṣun ni. Sọ́wọ́ síkẹ̀ wèrè. Ẹ̀rọ pé ẹ̀kọ́ lè wọ ọmọ mosque láì ní intention kí n ṣe mùsùlùmí tí ó dẹ̀ wà bẹ́ẹ̀ tí ó ní pé nǹkan wà wò ó. Eléyìí tẹ́ bèrè yẹn ṣe ń lọ ẹ correct but at the same time ẹ too correct bí tẹ̀ fi correct ni wípé èèyàn lè wá sínú mọ́ṣáláṣí bóyá ó lè wá wò pé báwo ni mọ́ṣáláṣí ṣe rí tí ò bá débẹ̀ rí ní ìdébí báyìí tí ò bá débi tán pè ní mọ́ṣáláṣí rí ó lè wá bẹ̀ pé bóò ni mọ́ṣáláṣí ṣe rí ní báwo ni ṣe rí. Tẹ́yìn bá fẹ́ wọ mọ́ṣáláṣí ìyá ọ̀bọ̀ bàtà lé àbí ọ̀wọ̀ bàtà ọ̀bẹ. Ẹ má bínú ṣé mo wọ bàtà ọ̀bẹ yìí wọ bàtà ọ̀bẹ. Wọ́n ní kí n bọ́ bàtà mo lè ń béèrè lọ́wọ́ pé ṣé dandan ni tó tán mi ò kúrò àgẹ́mi ìdí ìdèbí tán ní kí n bọ́ bàtà sí lọ. Hold on. Láì di mosque everybody mọ̀ ní pé tí wọ́n fẹ́ kírun wọ́n máa ń sàrọ̀ wọ́n dẹ̀ bọ́ bàtà lẹ̀ wọ́n fún wọn bàtà wọn nínú ìjẹun fẹ́ kírun. Nígbà tí wọ́n bí báyìí fáyìn ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́tí wọ́n á rèèyàn sọ fún mi pé kẹ́ ẹ bọ́ bàtà kí ló tẹ̀lé. Why ask me for that question? I understand. Ilé tí mi bọ́ báwo mi ò tí ibi tẹ́ ti ń bọ́ bàtà wọ́n ní màá bọ́ bàtà màmá ṣe dandan ni wọ́n ní bẹ́ẹ̀ ni bí bàtà ṣe dá sí bẹ́ẹ̀ sí ní ìdáwọ́. Ẹ bá wa gbọ́ sókè àjọ ń ṣètò ní sà. Àgbákò ọ̀rọ̀ máa bọ́ lálẹ́. Àgbákò ọ̀rọ̀ máa bọ́ àwọn kí ni máa fà á jáde. Wọ́n dé o. Àgbákò ọ̀rọ̀ máa bọ́ lálẹ́. Nígbà kẹfà já mi ò ní gbà. Àfàjà ṣé rí àkọ́kọ́ náà arábìnrin tó kọ́ pè láàkọ́ tó ní infected years sísìn Yorùbá máa gba orúkọ èdè Yorùbá náà máa sọ káàkiri àgbáyé èmi náà ti sọ rí. Bó ti jẹ́ nìyẹn àti skul mo ti gbọ́. Àsọtẹ́lẹ̀ yẹn ti wá tipẹ́ pé Yorùbá máa rúlu ayé. Ìdí nìyẹn àwọn Fúlàní tó ń lé wa mọ̀ pé Yorùbá máa rúlu ayé. Tọ́ ni fẹ́ gba ilẹ̀ Yorùbá máa lọ́wọ́ kí àsìkò yẹn tó. Ìyẹn kan. Ṣé wàá rí àáfàá tó lọ sí Ọ̀ṣun Òṣogbo tó lóun fẹ́ lọ bóyá fẹ́ lọ gbà nǹkan bẹ̀ ni o àbí fẹ́ lọ sí òtún wà tí gbà fẹ́ lọ ṣe láti Èkó from Lagos to Ọ̀ṣun state ẹ wo distance yẹn kí ló wá lọ bẹ̀ ṣé wọ́n invite ẹni tó bá yá àwọn ní wọn àbọ̀sígbà pé ẹ mọ́ sọ̀sà àmọ́ ẹ mọ́ sí gbọmọ́ tàwọn mọ́ èmi tẹ̀mí ń sọ̀rọ̀ yìí àfáà ní ọba tèmi ńlá wà ní ọba tèmi ẹlẹ́yà níyà tó bí èyí ṣùgbọ́n it's too late for Fulani láti gbalẹ̀ Yorùbá it's too late for them Fulani tó bá gbọ́ Yorùbá kó mọ̀ gbọ́ ó ti late fún yín. Ọ̀dà fún yín sà. tó gbé kí ni àwa tá a jẹ́ ọmọ àfáà tá a ti já alẹ́ millions. Kí wọ́n di mú alẹ́ ní millions. Ṣẹ́rí ìtàn gbogbo yẹn tẹ́lá ìṣẹ̀lẹ̀ tẹ́lá fẹ́ gbọ́ wa àwọn ń dóde wọn ni ìwáwùyí kò ń ṣe ní kì í sáà ni mo ti ń sọ àwọn ń dóde wọn ni gúrúùpù yẹn wà lọ́tọ̀. Ìfi wọn lérò káwọn gbà pọnà wà bá. Àwọn ń dóde wọn ni kí wọ́n bọ̀ wá àwọn táwọn jẹ́ ọmọ àtọ̀lẹ̀dọ́lẹ̀ àpá àlàwà ní àwa ṣùgbọ́n àwọn ń dóde wọn ìtàn fẹ́ gbọ́ wa yẹn they should come they will meet us there.
á ti kọ́ pé ilẹ̀ Yorùbá náà ń pè ibà yìí ilé ìṣẹ̀lẹ̀ Haúsá kì í ṣẹlẹ̀ Arab ẹni tí ò bá tẹ́lọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí pé àwọn lórí gúùpù yẹn ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ gúùpù yẹn tí tó bá ti wà committed sílẹ̀ Yorùbá ò lè débẹ̀. So ẹ jẹ́ kí wọ́n bọ̀ wá we are waiting for them bí yẹn ṣe rí nìyẹn. Bàbá tó wá sọ̀rọ̀ wípé àwọn fẹ́ kó lóyè àti Gani kan ṣe papọ̀ kò lè ṣẹlẹ̀. Èèyàn lè pè mí èèyàn lè sọ mí pé èmi mọ Bọ́lá Gẹ̀ẹ́sì kẹtùn náà kí wọ́n bá yẹn sọ̀rọ̀ abẹ́ ti gbàgbé mi. Kí náà fi ẹ̀sùn àpàyàn kẹ́yìn yẹn. Ẹ̀sùn àpàyàn wà láwọn pọ̀. Tẹ́ bá ti gbàgbé àwọn ọmọ yín létí. Ẹni tó pè yín yẹn tó bá lórí láì kó mẹ́nu kó ń bẹ̀. Kó yà bàbá náà tó lè parí ẹ̀ kẹ́tùn gbọ́. Aláàfin ò lè parí ẹ̀ kẹ́tùn gbọ́. So ẹni tó bá ń lọ́nà bẹ́ẹ̀ lọ́kùnkùn yóò parí kó kẹ́niyẹn kí dànù. Sunday initially nígbẹ̀rẹ̀ pẹ̀ ọ̀gá tiwa olórí wa Sunday Igboho bàbá àgbàlagbà kò lóhùn ewúrẹ́ rẹ̀ lóhùn bá kúta ṣe. Àgùntàn ló níyàwó òbí dúdú. Àgùntàn Gani ló níyàwó òbí dúdú. Ṣé àwọn èèyàn wa èmi ò fi hàn bó ti máa ń ronú ẹ̀wọ̀n ṣe àwọn nǹkan tó pọ́sibù ẹ̀wọ̀n jẹ́ ká mọ̀ pọ́sibù. Èèyàn fi ẹ̀sùn burúkú ó fi lọ̀ mí ó fi kàn mí ó bá pẹ̀lẹ́tì mi ó fẹ́ bàjẹ́ tí ẹ bá sọ̀rọ̀ ọlá ilé ìdìbò rẹ̀. Àbá ìpín kí wọ́n pa pẹ̀lẹ́tì ìjẹ́ nìyẹn ni. Bẹ́ẹ̀ ni serious allegation kí wọ́n tó wọ́n ṣe papọ̀. Ìbọn nínú yẹn ti ń ṣẹlẹ̀. Lóyún ò lè wọ́ọ̀kì. Then Bala Muhammed ó ti létí fún yín. Ibẹ̀ gangan bẹ́ẹ̀ táwọn yẹn bá mi sọ̀rọ̀ sí. Ó ti létí fún Fúlàní. Mo sọ láàrin mo ní pé Yorùbá ló ní ìgboro báyìí Yorùbá ló ní ilẹ̀ báyìí Yorùbá ló ní ayé báyìí ló ní ayé báyìí. Ló ní ayé báyìí. Bala Muhammed ẹ lọ tún ìròyìn pa ẹ wá lùbọ́mí tẹ máa lọ. Ẹ filẹ̀ Yorùbá. Ẹmú náà ti ń dání ẹ filẹ̀ Yorùbá rẹ̀ fún wa. Nítorí àwọn yìí kẹmọ gàmbàrí pa Fúlàní kò lè dọ́nu. Ẹ jẹ́ wọn bá láti pò lọ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ó ti late fún it's too late. Fún láti kọ́ńkàlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ táwa yìí ẹ jẹ́ káwọn bọ̀ wá we are there we are ready for them. Yorùbá wuyì ẹ máa pẹ́ tó gbẹ̀yẹ́ kẹ́lẹ́ bàbá wa kọ́tọ́ nípa máa bá bọ̀ báwo lẹ ṣe wá rí sí ọ̀rọ̀ bàbá wa onínúure Ọ̀gbẹ́ni Bọ́tọ́ní Àbáṣà wọn láàpù ló jẹ àwọn ọdẹ ẹ̀sẹ̀ sílẹ̀ ti bọ́ta ní kí wọ́n láàpù kan ló jẹ pé wọ́n ní ìgbín onírun ló jẹ. Ìtọ́wá wu mọ́ ìdẹ́rẹ́ ni wọ́n ní kẹrù wọn ó ti rọ̀ ó nínú yẹn tó wọ́n bá lọ. Ó ti rọ̀ ó nínú yẹn ó ti rọ̀ ó nínú yẹn. Ọ̀rọ̀ Àbáṣà ló dàbí kò tiẹ̀ concern àwọn ọmọ Yorùbá wọn anybody ò tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé ó ti lọ tiẹ̀ ní ẹ̀? Ó dà ẹ ṣe lórí wàhálà ẹ̀dá lórí péèjì yìí gbogbo ẹni sọ̀rọ̀ Àbáṣà tó ẹ̀yin ẹ̀ tẹ́ wà lórí péèjì ẹ̀ tí ẹ̀ bá wá dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló ṣàbà yín à ń sọ fún yín pé odidi president wa wọ́n ní ìgbín onírun náà jẹ àwọn DSS ní ìgbín onírun ni bàbá jẹ wọ́n ní ẹnìkan ló wá kí wọn tó jẹ́ girlfriend wọn ìyẹn tó mú ọ̀rẹ́ tí ẹ̀ dání ọ̀rọ̀ bá pàpà sùn pé àmúbẹ́yà méjì ni wọ́n ń rún àmọ́ lọ́rọ̀ kan ṣá ẹ wọ̀ ọ̀rẹ́ girlfriend wọn ló padà kú fọ̀ ẹ bàbá wa dá yín lóhùn sà. Ẹ kálẹ̀ fún ètò ètò ní ajọ́ ń ṣètò ní Yorùbá ẹ̀ dá ẹni fọmọṣẹ́ ẹni fọkọṣẹ́ àṣẹ ìdúmọ̀ ojú wa báyìí rọ ní gbogbo ẹ̀ máa já sí o àkọ́kọ́ ti Àbáṣà n tó mọ̀ jẹ lóyò ẹlẹ́ẹ̀kejì káàánú odidi pẹ́sidẹ́ǹtì wa. àwọn bàbá ní wọ́n ní kàkà kí kìnìún ṣakápọ̀ ẹ̀kọ́ oníkálukú aṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ má da Àdàmú pọ̀ mọ́ Sunday o Àdàmú bá wa Adams kóníkálukú wà lórí ọwọ́ ẹ̀. Adams. Bó mọ Adams Àdàmú Gani Àdàmú. So kọ́má jẹ́ kóníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kóníkálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so Ìgbòho Ọlọ́run á bá dúró tì àwọn alálẹ̀ á dúró tì orí ọmọdé orí àgbàlagbà ọ̀rọ̀ Bala Muhammed àti Ibrahim Traoré. Ibrahim Traoré èmi nífẹ̀ẹ́ sí tó ṣe o
irú tó yẹ kó ṣẹlẹ̀ ń bí nìyẹn. bẹ́ẹ̀ táwọn tí bí kí ní kó máa bọ́ ní Nàìjíríà náà. Mo wo YouTube kan lénìí kẹ́nìkan ní ṣeré àbáwo pé kinní kan pé gbogbo tiẹ̀ ó sọ tiẹ̀ ní capital no to Sharia in Yorubaland. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe yàrá àkógbalẹ̀ Haúsá lọ tàbí kó gba Saudi lọ. Ẹ̀sìn Islam Mùsùlùmí ni mí but kò kì í ṣe ẹ̀sìn àbáláyé lẹ̀sìn àwọn bàbá wa àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì wọ́n bí wá bá wa ni. Wọ́n fi wá brainwash wa ni. Wọ́n wá fi brainwash wa ni. So ẹ̀yin náà faramọ́ tí Bàlá Muhammed sọ. Pé ẹni. Mo lẹ́yìn náà ní sí faramọ́ Bàlá Muhammed faramọ́ tó sọ ń sìn. Àwọn èèyàn jákujàku Bàlá Muhammed wo tó dé òyìn fàtì pé ṣé Fúlàní jẹ́ Nàìjíríà nígbà tí wọ́n máa ń ṣe tábà gbòmìnira Yorùbá Ìgbò àtàwùsá náà fún independent so àìpẹ́ làṣẹ à ń gbọ́ Haúsá Fúlàní tó ta ní fọlé sáwọn Haúsá lára ni wọ́n fẹ́ gbàbẹ̀ penetrate wọ gbogbo àwọdà kò dẹ̀ lè possible kò lè possible. So tọ́ba yẹn sọ olórúkọ jẹ́ mo kàn gbé ẹ wọlé ni o mo kàn gbé ẹ wọlé ni because inú tí ẹ ń bí mi pẹ̀lú TikTok yẹn kálẹ̀ bàbá mi àtúngbé wọn wọlé nísìnyí wọn tún mí ẹ bá gbóhùn sókè tàbí ẹ pé rí àsìkò yìí sà. Hello ìyàwó ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. Olúwa túbọ̀ máa dáàbò gbogbo yín. Gbogbo bí ẹ ṣe ń lù á máa dún gbogbo ẹ bá ṣe ń ta á máa ta. Ṣé rí gbogbo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà lọ ní ọwọ́ yìí ó dà ìgbà tó yẹ pé àwọn pípù yẹn wọ́n kàn ń jara burabu ni àwọn náà mọ̀ pé ó ti tán fáwọn. Sọ̀rọ̀ mi yẹn wọ́n mọ̀ pé ó ti tán fáwọn wọ́n kàn ń jara bu wọ́n kàn ń ṣàkíyèsí tí wọ́n ń ṣe. Ṣé rí Bàlá Muhammed àbí kílẹ̀ pé àbí Bàlá pọ̀nrọ̀rùn àbí kí wọ́n pè rẹ̀ ó ti ṣó pé ọmọ Fúlàní lòun completely. no kò dáhùn tí ó ní àyàmé Fúlàní mà ló sọ ó ní Fúlàní lòun. tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ Yorùbá wá ṣòro láti penetrate fún wọn lọ́tẹ̀ yìí because gbogbo wa la ti gbọ́n wọn ò tiẹ̀ rí penetrate nígbà yí àwọn bàbá wa tó wà sí pé àwọn nǹkan tán kàn dalẹ̀ tàbádẹ̀ láwọn tó ń fẹ́ dalẹ̀ bíi ti Àfọ̀njá Ọlọ́run á ṣe wọ́n mọ́ṣẹ́ because mo wo fídíò kan ní ọ̀sán yìí wọ́n ní nǹkan ní kòkó bó Gani bọ̀ kọ́ ló ń bọ̀ o. Ó wá lọ wọ́n ṣàṣọ fídíò yẹn wọ́n gbé ọtí dání ó ń ta ọtí sílẹ̀ inú ilé làwọn ti ń bá báńdíìtì jà. Ìgbòho dẹ̀ wà nígboro Ìgbòho wà lórí ẹ̀ ní jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n bàbá Láàfin fi jẹ ó jókòó inú ilé lòun ti ń fáìtì báńdíìtì náà ń tọ́tí sílẹ̀ lóhùn kó gbèdè ló ń ṣe. Ṣé ó rò pé bóyá dìndìnrín ni wá ni? Wọ́n jókòó nínú ilé ó dẹ̀ ń criticize ẹni tó ń ṣe iṣẹ́ takuntakun. Òwòlíwọ̀ fẹ́ gbowó ẹni tó ń ṣe takuntakun lóhùn nídìí ó kò fẹ́ sèfù àwọn ọ̀ràn. Definitely Gani Adams ti fi hàn wá nísìnyí pé it's not for Yoruba now. We should all get that right now. Ó ń ṣiṣẹ́ lọ underground fún Fúlàní ni àwa dẹ̀ mọ gbogbo gimmicks wọn. Gbogbo gimmicks tó ń lò yẹn kò lè wọ́ọ̀kì Yorùbá mọ́ àti gẹ̀ẹ́sì bèbí ti ṣẹ́jú. Iṣẹ́ tí rí àwọn bọ̀bọ̀ ms wọ́n ń ṣe iṣẹ́ takuntakun o. Iṣẹ́ ńlá. Àwọn pípù yẹn ti jí àwọn èèyàn wọ́n ti ta àwọn èèyàn gidi gan. Sọ̀rọ̀ mi ti yé yín. Wọ́n ti ta àwọn èèyàn débi tó yẹ pé ẹlòmíì gan nísìn gan tó bá gbọ́ pé Islam á ní kí lẹ sọ ṣé ẹ ti fò dànù ta lẹ ń bá níbo lẹ ń bọ̀. Àwọn tó dẹ̀ jẹ́ pọ́n practice chronic Islam yìí sọ pé bí Islam tó ń ṣe yóò ẹ̀ bá wà peaceful pé tó bá ń pè yín mọ́ra pé wọ́n kàn fẹ́ tàn yín jẹ ni wọ́n bá sọ pé Islam wà peaceful irọ́ ni ó wà nínú ìwé wọn pé violence for violence ni. Pé ẹ pa wọ́n. Muhammed tadé ń sọ yóò ń jagun balẹ̀ kiri ni gẹ́gẹ́ bí wọn náà àti gbogbo àti ajagunbalẹ̀ ni ajagunbalẹ̀ òun làwọn eléyìí náà ń ṣe. Ajagunbalẹ̀ ní sáì kan náà làwọn náà fẹ́ lò tán fi wá dọ́gbọ́n pé wú religion wọlé pẹ̀lú ó kàn dùn mí pé nígbà táwọn màmá wa àtàwọn bàbá wa tán pa religion yẹn wọn ò kó dáadáa àwọn dẹ̀ gbà pẹ̀lú inú kan ni wọn ò lérò pé tó máa lè sórí báwọn ọmọ wọn and kò sí Ọlọ́run ní fún wọn ṣe o Ọlọ́run ní fún wọn ṣe o bèbí tíṣẹ́ dùn o ẹ máa bí tó bọ̀.
Mr. AK success ẹ máa rẹ́dí àwọn àpè yín nísìn. One love o, mo nífẹ̀ẹ́ yín gan ni. Ẹ bá wa gbóhùn sókè bàbá. Hello, ìyá mi. Ẹ bá wa gbóhùn sókè. Yes, sir. Ẹ kú ètò mọ́ ọ. Àjọ ń ṣètò ni, sir. Odò ó gbé wa kò ní gbọ́dàlẹ̀. Àṣẹ Ìdùmarè, àṣẹ o. Lórí ibi tí à ń lọ lọ́la, Ìdùmarè yóò dáàbò ẹ̀bù wa máa lọ rí àṣẹ o, à ń lọ Kwara lọ́lọ́ ẹ bá wa ẹ fàdúrà ràn wá lọ́wọ́ ẹ wúre fún wa o. A máa lọ rí, a máa bọ̀ rí. Àṣẹ, àṣẹ, àṣẹ. Orí adékàrà iye tó bá dà sí inú epo iye náà ló ń kó jáde. Bẹ́ẹ̀ni. So a máa péjú lọ, a máa péjú bọ̀ ni. Lórí ìyẹn nìyẹn. Lórí títí Abacha. Ara kan tí à ń sọ nípa àwa South entirely nìyẹn. Ó kìí sí Abacha ti kú sí more than 30 years. Torí pé 98 ló kú o, ṣé pé 30 years ní 98. No, kò tí pé 28 la wà yìí náà, 28 years. Mo ní bóyá bíi 30 years, so 28 náà. I'm not sure. Ṣé mo correct ṣá? 1998 ló kú. Mi ò rò bẹ́ẹ̀, ó ti máa tó 30 or 30 something years. Ó yẹ ẹ continue, I'm our comment section. So láti ìgbà yẹn sìn máa yí ò sí láyé tó jẹ́ pé ó ti rìtáyà látijọ́ yìí. Ó sì wá ń bọ́ síta ń sìn, ó wá ń lò líkì àṣírí. Gbà tí tẹ bá rántí kọmẹdọ Ọláwùmí, ẹ mọ̀ pé ayé Àbájá, ẹ mọ̀ pé wá sí Channels TV tó ń rí fi gbogbo síkírìtì àwọn Fúlàní yìí. Tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Fálànà ṣẹ̀gbọ́n rẹ́dì láti arrest máa yẹn, nǹkan tán pè lákọni nìyẹn. Ó dẹ̀ pọ̀ sí arrest àti ẹ̀gbọ́n ẹ̀ mọ́. ẹnẹlẹ́ni lọ forí pamọ́. Because tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Fálànà, àwọn DSS ti ọ̀dà arrest ẹ̀ ni orí Fálànà sọ. So nǹkan tán pè lákọni ìyẹn ni ẹ wá wo gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n ti ṣe sẹ́yìn látọdún mọ́dún. Wọ́n tẹ̀sẹ̀ wá ń jáde síta láyé Tinubu sì torí pé South person ló wà bẹ́ẹ̀. Wọ́n tẹ̀ bọ́ síta ń sìn. So nǹkan tó ń dùn mí lórí àwọn tá a pè ní bàbá wa gẹ́gẹ́ nìyẹn. Opportunity wa lélẹ̀ láti káwọn náà jáde síta. Nǹkan tá à ń fẹ́ lélẹ̀ báyìí ni kán jẹ́ ká rìnrìn àjò. Everybody wa ká máa bọ́ síta ká máa sọ̀rọ̀. Kò sí pé ìgbà tí Tinubu bá máa kúrò lórí oyè tán, àwọn pípù yìí wọn ò rìlẹ́ǹtì. Wọ́n dẹ̀ ti sọ fún wa pé wọn ò ń dárí jìyàn. God bless you. Wọ́n ti sọ fún wa pé wọn ò ń dárí jìyàn. Wọ́n ti ní ká fàájà moment làwọn yẹn fà á nìṣó. So wọ́n ti ní pé wọn ò ń dárí jìyàn. So ṣé ìgbà tí Tinubu bá kúrò ń bẹ̀ ń ṣe ó kèé sí Tinubu ń build economy ń sìn Ọbásanjọ́ build economy at the end of the day ìgbà tí Tinubu adébẹ̀ ìzẹ́rò ló bá ń bẹ̀. Gbogbo ayé Buhari gbogbo ẹ̀ náà ṣe bó ṣe wù wọ́n. Tí Tinubu á build ẹ̀ ń sìn ẹlòmíràn tún débẹ̀ ń sìn tó yẹ pa ọ̀dọ́ wọn ló tó ń lọ. Wọ́n tún máa bẹ̀rẹ̀ láti zero. Tí àwọn bàbá wa wò orí gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí nìkan bọ́ síta kan sọ̀rọ̀ pé a lè máa lo Nàìjíríà yìí lọ báyìí. Ìsídà kan ṣe bí Great Britain ọkọlùkálukú máa lọ nílùú ẹ̀. Ká máa control ìlú wa, ká náà máa control ìlú wọn, ká máa jẹ́ wá Nàìjíríà. So a máa ní security tiwa, máa lọ́lọ́pàá, máa lẹ́bírì tiwọn tó máa lè challenge gbogbo nǹkan tó bá wọ̀ wá sílùú wa. So ìyẹn máa bẹ́tà lórí ìyẹn nìyẹn. Then lórí bálà olórí burúkú tó jẹ́ pé ó ní Fúlàní from West Africa wọ́n lè wá sí Nàìjíríà. Ó láwọn ti invite wọn ló sọ o. Ó láwọn ti invite wọn wọlé. Bẹ́ẹ̀ òun náà ni mo sọ ó ní pé ní gbogbo South West Africa pé kán máa bọ̀ Nàìjíríà pé ọmọ Nàìjíríà ni wọ́n àwọn máa arrest culture wọn ìyẹn béèrè lọ́wọ́ pé kí ni culture wọn kán máa pààyàn òun dárí jìyàn ṣé ọ̀rọ̀ nìyẹn adẹ sọ pé adẹ sọ̀rọ̀ wá Nàìjíríà ṣé àwọn bàbá wa ṣé wọn ń gbọ́ news ni ayé Buhari ni gbogbo in fact ṣé gbogbo tó ṣẹlẹ̀ láyé Buhari fún àwọn bàbá wa tí wọ́n bá tẹ̀lé sọ̀rọ̀ táìmù yẹn ìsí ìlú yẹn kan tẹ̀ bọ́ síta kan sọ̀rọ̀ because tẹlómi bá tún débẹ̀ ń ṣe tó jẹ́ látọ̀dọ̀ wọn ni tẹ̀rí Fúlàní tó wà nù gbó àti tó kàwé àti tí ó kàwé nǹkan kan gbogbo wọn ṣiṣẹ́ fún o. Ilẹ̀ náà fẹ́ gbà. Nǹkan kan gbogbo wọn ṣiṣẹ́ fún o. Ókè ń sìn olórí burúkú bàálà iṣẹ́ mọ̀ kan tó sọ lọ́sẹ̀ yìí ń sìn. Ó ní pé kí wọ́n wá dá
Arabic University ó ní ká wá dá ó ní and it is very very compulsory. Ó wà nù news ọ̀sẹ̀ yìí ni. Because we will try more. Convinced that government because only multiplier should do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of. Ẹni sọ ẹ yẹ káwọn létí kọ máa bí ti yín gbọ́ ẹni sọ káwọn létí kọ máa bí ti yín gbọ́ ẹni sọ sórí fóònù rẹ kí àwọn gbẹ̀yìn tẹ́ pẹ́ dé kíláàsì àṣírí tú o ara àwọn tó pẹ́ dé kíláàsì tán gbójú wíńdò wọlé ni o wọ́n gbójú wíńdò ẹ bá ṣe ní skul nígbà tó bá ju ká bá kọ́kọ́ ju báàgì sínú ilé every student ló ní partner in crime tó bá ti ju báàgì sínú ilé partner in crime ẹ ló máa bẹ́ẹ̀ mú torí jẹ́ kejì òun náà máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn létí kọ máa bí ti yín gbọ́ ọ̀kan tí Bala Muhammed sọ. I'm convinced that government should do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of Islamic practice, and then to get undiluted knowledge of the Hadith and the Quran. Continue. Okay, ṣé àti máa yí tó sọ kínní tó sọ ilé yìí sìn ṣé Nàìjíríà ṣe Arabic country tó bá dẹ̀ mọ̀ pé àwọn fẹ́ Arabic country kí là ń dúró ṣe tí wọ́n lè sọ pé kán pẹ̀lú yìí kólúkálukú wà lórí ọwọ́ wa wọ́n lọ ní ká kó Fúlàní wá láyé Buhari wọ́n ti kó Fúlàní dé sí nísìnyí o tún sọ̀rọ̀ pé kán gbé Arabic University and compulsory fún yín sàrí àlẹ́gbé wá sọ̀dọ̀ ata láàfẹ́ ó kì í sì tẹ́ tó bá gbé Arabic University fún wọn bẹ̀yẹn sí tó bá yàtọ̀ àtọ̀dọ̀ wọn náà wọ́n máa béèrè ẹ̀. Ẹbó là ń lọ kọjá kúrò lọ́dọ̀ àbúkù. Bàbá wa tó pẹ́pẹ́ dé kíláàsì and again you are one of my gbòógì fans pọ̀tẹ́pẹ́ dé kíláàsì tó ẹlẹ́yẹ ká máa repeat class. Ohun tó fa nǹkan tí Bala Muhammed sọ mo ti sọ ẹ kí tuntun sọ torí àwọn late comer bíi ti late comer la máa pè yín lẹ́yìn. Bàbá yìí ló sọ̀rọ̀ Ibrahim Traore òun lẹ́ ń wò yìí ó ní I am a Muslim. But everyone in Burkina Faso has the right to practice their own religion. There will never be Sharia law in this country. Burkina Faso President Ibrahim Traore ló sọ bẹ́ẹ̀. Then ó tún wá sọ̀rọ̀ ní ìjẹrin ní Bala Muhammed fi wá jáde ní ìjẹta. Ó sọ̀rọ̀ ní ìjẹrin ó ní bíi 10,000 ọmọ Burkina Faso ni wọ́n lọ ń study Arabic language àbí Sharia law Arabic ní Saudi Arabia. Ó wá ní gbogbo àwọn tó bá ti study Sharia law ní Saudi Arabia ó níbẹ̀ ní kán máa gbé o ó ní kán máa wálé o ó lóun yọ̀ǹda wọn ó níbẹ̀ ní kán máa gbé kán máa wálé kán lọ́mọ Burkina Faso làwọn o ó ní because òun ò ní gbà kó lọ study Sharia Islamic religion ní Saudi kò mọ̀ wá bọ̀ nínú Burkina Faso wá practice Sharia law ó ní dúró lọ́hùn ni o òun sọ yẹn ìjọ kẹta ní Nigeria governor Bauchi state governor sọ pé kọ́ gbé ẹni sùn òun wá ní kọ́ gbé Islamic language yẹn wá mo wá ń bi àwọn èèyàn wa wípé bẹ́ẹ̀ mi ṣe rí ni mo ní phobia fún ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ mi ṣe rí ni wípé ṣé kì í ṣe pé ó fi style sọ wípé àwọn ọmọ Burkina Faso tí wọ́n ti lọ study Sharia law ní Saudi wọ́n ní kó máa wálé ṣé kì í ṣe pé ó fi style sọ pé kó máa bọ̀ nínú Nàìjíríà tí Nàìjíríà bá ti include Islamic language nínú curriculum wọn ní school ṣé kí n pé nǹkan tó fi style sọ nìyẹn so ẹ bá gbọ́ pé. ó kèé sí ìyá mi wọn tẹjọ pé ó kèé sí àwa là ń rìn sí gbogbo eléyìí ń sìn àwa là ń sọ gbogbo eléyìí sìn ó kèé sí àwọn tó wà Nàìjíríà àwọn Yorùbá leaders ọ àwọn politician àwọn whatever ṣé wọn ò gbọ́ gbogbo eléyìí ni àdèmọ máa wò pé àwọn máa fojú pẹrẹbẹ àbí àlọ ṣe ń pè àwọn afojú lásán wò pé kò lè possible ó ní kán kó Fúlàní wọlé wọ́n ti kó wọlé nísìnyí ó ti bẹ̀rẹ̀ Islamic language tó ti propose nísìnyí kán tó wòkè wọlé gọ́vùnà nísìnyí ó lè establish ẹ̀ bẹ́ẹ̀ni ó lè establish ẹ̀ bẹ́ẹ̀ tí mo tó máa ṣẹlẹ̀ ok kò lè possible
sàríà ń ṣe bí ayé Buhari náà ń láyé Buhari ayé Ọbásanjọ́. AK sọ̀sẹ̀ tẹ́ ọ mute o. Òun náà aláwọ̀ sàríà. Bẹ́ẹ̀ni. Ṣé bí ayé Jonathan onígbogbo ẹgbàá náà jẹ. So káwọn politician àwọn bídà kú wa kán jọ o kán bá pípọ̀ yìí kán pété ẹ̀kọ́ ọ̀rọ̀ wà o wọn à lè continue like this o. ẹ ṣe gbọ́sà AK success olórúkọ j ẹni sùn AK success wọ́n ti wọlé tẹ́lẹ̀ mo bínú já wọn bọ ìgbà tí wọ́n mute AK success ẹ gbóhùn sókè AK success ẹ gbóhùn sókè olórúkọ j ẹ sọ̀rọ̀ AK success ìyẹn dàgbò ní nǹkan mìíràn sílẹ̀ olórúkọ j ẹ sọ̀rọ̀ sókè ẹ kú dédé àsìkò yìí. tí dáàdi wa tí wọ́n sọ pé kí wọ́n join pẹ̀lú bàbá wa àbí Gàánà bí ìjẹ̀mọ́kọ tó ń jẹ kò lè wọ́ọ̀kì o. ok. ajé torí sì ni pé ẹ̀yin náà ẹ̀ já àkọ́kọ́ lò tiẹ̀ èèyàn tó dìde wà kí ẹ ń lé tó mọ gẹ́gẹ́ bí bàbá tó dìde wà kí ẹ ń lé tó múyàn gẹ́gẹ́ bí bàbá tó dìde wà kí ẹ ẹ̀rọ tó jẹ́ lọ síbẹ̀ yẹn náà ni wọ́n dá wọn lójú ọ̀nà. Bẹ́ẹ̀ni. Ìjọ tó ń lọ sọ́dọ̀ ẹ̀ náà lọ dá wọn lójú ọ̀nà. Ẹ bá wọn tí fídíò yẹn gan tí bá ṣì wá gan mo sì máa rí. Tó bá fi bẹ́ẹ̀ wulẹ̀. Tí wọ́n fẹ́ mú wọn lójú ọ̀nà ìjọ yẹn náà lásìkò Buhari. Ọ̀dọ̀ wọn náà dẹ̀ lọ lọ. Oyún bẹ́ẹ̀ ni ìsìnkú lẹ sígbà tí gbogbo 2021 mo jà máa wo gbogbo fídíò kò sọ́wọ́ tí bàbá máa sọ tí wọ́n ní máa fi àpọ́nlé yẹn sí. Tí wọ́n ní máa fi àpọ́nlé yẹn tí wọ́n ní máa fi sí pé àkókò kọ́tà ṣe yìí bàbá wa náà mọ̀ pa bàbá náà mọ̀ pa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó wá di pé wàhálà wa ṣẹlẹ̀ tán ó wá ti pọ́ọ̀lù jáde pé kán gbàgbé pé ó gbọ́ pé bọ̀bọ̀ yẹn jẹ́ ẹ rí pé èèyàn tí èèyàn ṣe pé kinní fún ẹ wá àwọn èèyàn kan tó wá sọ pé ọyàn owó àwọ̀ lọ́bẹ̀ yan owó èèyàn bẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan tó wà lára ẹ̀ sódò kò ní kóònù ẹ̀ jẹ. Ìlara ló wà lára ẹ̀ ìlara burúkú orí ibú lára. Ó yẹ bẹ́ẹ̀ ni ìsìjẹ́ gbogbo àwọn tó ń sọ pé ọyàn kò tí nǹkan tó bẹ́ẹ̀ yanjú bẹ̀ ẹni yóò ní òun bá yín ṣe ṣùgbọ́n ẹni ẹ̀dùn gbọ́ ìgbà tí èèyàn wà ní kínní tọ́tún wá sọ ẹni náà gbọ́ fọ́ọ̀tì ní tiẹ̀ náà ṣàgbọ̀nà. Bẹ́ẹ̀ni. Tó wá sọ pé ẹni sùn máa mi olóko díẹ̀ kọ́ntínú. ẹni sùn lórí fóònù mà. Ṣé àmọ́kọ́ tó máa bẹ́yìn yọ ni? So lọ́rọ̀ pé ẹ̀yin ò fọwọ́ sí pé kí Gani Adams àti Sunday Igboho jọ ṣe papọ̀. Mi ò fọwọ́ sí o torí mo mọ̀ kó tó padà ṣe ṣẹlẹ̀ sí bá ṣeun mi ò fọwọ́ sí o. Mi ò fọwọ́ sí o mo mọ̀ kó tó padà ṣẹlẹ̀ sí bàbá bá ṣeun. Ó dà olóko díẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ o ṣe sọpọ́ọ̀tì pé kọ́ máa yanjú àbí kọ́ yanjú èwo lẹ sọpọ́ọ̀tì ńlẹ̀. Ẹ bá wa gbósókè lórí fóònù mà. Ẹ sọ̀rọ̀ lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. Hello. She muted. I don't know why she muted. Ẹ̀yin èèyàn wa àwọn èèyàn ní kò possible. Bàbá wa yẹn tí wọ́n táwọn bá ń wò mí lórí show. Wọ́n á gbọ́kọ̀ táwọn èèyàn ń sọ pé àwọn èèyàn kọ sí kọ́mẹ́ǹtì pé àwọn ò fara mọ́ kọ́jọ ṣe papọ̀. Because wàhálà àwọn Gani Adams yẹn wàhálà wọn ti pọ̀ ju ń tèmi. Wàhálà wọn pọ̀. Èní ẹjọ́ ọ̀la ìjà ọ̀tún láyé pé ìkan tún bọ́ta Sunday Igboho tó máa ṣe dín ní o ẹjọ́ dín ní o wọ́n máa ń fi lóko lọ pààyàn ní o ẹjọ́ dín ní o mélòó la I don't know gbogbo àwọn ìjà bó o lè kú okú yẹn mi ò láìkí ẹ̀. Ṣé iná mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wá ní wéèyàn bẹ́ẹ̀ kọjọ máa rìn kọjọ wà ẹ ti mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ nírò sí wọn bí kú ni. Ìyàn dẹ́n ti mọ̀ bẹ́ẹ̀ yẹn kò sí bó ṣe fẹ́ jẹ́ ní ẹ̀jẹ̀ ló wà kò lè padà láyé. Ẹ bá a gbósókè lórí fóònù. Mo ń dúró kẹ́ sọ̀rọ̀ tó kí n tó sọ̀rọ̀ ni o. Ẹ bá a sọ̀rọ̀ mà à ń gbọ́ ẹ má gbọ́ wa nínú ilé àti sọ̀rọ̀. Ṣé rí mo ń gbá gbogbo ètò tẹ́ tí ń ṣe látàárọ̀ n máa bẹ̀rẹ̀ látòrí Abacha. Ṣé rí bí a bá ń sọ̀rọ̀ even though ẹ̀yin máa ń sọ fact o Yorùbá wuyì. Bọ̀ ṣé rí pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn àhesọ ọ̀rọ̀ ni wọ́n ń gbọ́ nípa Abacha. Prognosis of the leader ni Abacha ní. Wọ́n bẹ̀ tó máa ń sọ ní bíbá ṣùgbọ́n tó yẹ rí. But terminal stage ló wà.
ok ẹ jẹ́ kí n mú lọ sílẹ̀ terminal stage ni Abacha wà torí gbogbo ìgbà tí ó di wípé máa ń make speech lórí speech yẹn wọ́n máa ń edit speech ẹ̀ ní. màmá wa ẹ mọ̀ pé ẹni sùrùmà because ó ní kí ló ti ń pè é ó ní jaundice nígbà yẹn because nǹkan tó bá affect nígbà ó máa jẹ́ kí jaundice yẹn kó deep á dàbí kíní inú flag Burkina Faso yẹn ni so ó máa ń shade ní then wọ́n dẹ̀ máa ń fún ní painkiller tó bá ti ṣe speech díẹ̀ wọ́n á gbé lọ wọ́n á fún ní painkiller but wọ́n máa ń edit speech yẹn ní ẹ̀ lè mọ̀ àwọn doctors tó ń tọ́jú ẹ̀ team of doctors tó mo ń gbọ́. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ láti bẹ̀rẹ̀ tẹ́gbà tẹ́ fi tan tẹlifíṣàn lẹ̀ àgbọ̀ yín. ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀. kọ́tẹ́ pé Abacha ní àgbọ̀ tẹ́ bá ti pè wọlé ẹ máa bá wa lò ó dá mo ti mú lọ sílẹ̀ pátápátá ṣe rí liver cancer ní Abacha ní tó ti yé yín but tá a bá máa sọ dáadáa on layman's skin ni mo sọ fún yín yẹn but liver cirrhosis ṣó ti yé yín gbogbo ẹ ti fibrose ó ti di iṣan instead tó máa so tó bá tiẹ̀ wá jẹ́ wípé ṣe rí tó bá ṣe ẹ̀ gbọ́ ni. à ń gbọ́ yín mà ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́. èmi ò gbọ́ yín nínú ilé náà mo ti pa. à ń gbọ́ yín a ní sùúrù fún yín kẹ́ máa sọ̀rọ̀ ni mà. tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó gbé obìnrin wọlé ní last minute yẹn tó yẹ yín èèyàn lè ní ẹni tó bẹ́ẹ̀ kú kó má jàyè ààrẹ ó kàn bọ́ sí kòǹgẹ́ àsìkò ni because àwọn doctors tó ń tọ́jú ẹ̀ team of doctors tó ń tọ́jú ẹ̀ kọ́ wá láti lù so wọ́n máa ń sọ wípé ó máa tó kú ó máa tó kú ó máa tó kú. èmi ti pa kínní mo ti pa èmi ti pa tẹlifíṣàn ṣé à ń gbọ́ mi báyìí anyways nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tó fẹ́ kú yẹn ló kú tẹ́ bá wo ìgbà tó máa ń ṣe speech kò ń yọ ṣéèdì lójú torí jaundice tó ní nígbà yẹn ẹ jẹ́ ká mẹ́nu kúrò ní tiẹ̀ tí ara àwọn Fúlàní tí wọ́n wá ń sọ pé àwọn fẹ́ kó èèyàn wọn wọlé wọ́n bá ní tọ́ka fani ìtọ̀yà ni ṣé ibi ni àwọn Fúlàní yẹn ti lọ tó túká sílé ayé ni dépò wípé kò wá ní o fẹ́ kó wọn padà wá sọ́dọ̀ wa ń bí ìwọ tó bá dẹ̀ fẹ́ gbàlejò gbà sápọ̀ ọ̀dọ̀ yín lọ́hùn kì í ṣe pé kẹ́ ní dọ̀dọ̀dọ̀dọ̀ wọn láti spread wá sílẹ̀ Yorùbá this is not tribalism ẹ gbàgbé ó lè wá ní wá lára nítorí àjọ wípé àjọgbé àti sọ pé àjọgbé wo wò kọjá ká pín but kẹ wá máa ní tipá tọrùn àfi tẹ bá kó èèyàn yín wá ọwọ́ èèyàn yín tẹdẹ ń kó wá ń ṣe ló ń pa yín ṣe ló ń pọ̀ àwọn èèyàn wa tó ń ṣe gbogbo ẹ̀ tó ń destroy gbogbo kí ló ti ń pè ọrọ̀ ajé wa because wọ́n sọ pé ibi tí màálù bá tẹ̀ báyìí wọ́n ní kò ṣe é kọ mọ́. ara làgbẹ̀là ní ṣóye yín ẹgbẹ́ tí wàá máa mú wọn ẹ máa pa wọn ẹ máa gé wọn lápá dẹ́ntì ní arábíkì tẹ́lẹ̀ fẹ́ kọ́ yìí. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my word. Àwọn Arábù yìí wọ́n fẹ́ràn wa. Mo pàdé àwọn Syria kan bí njọ́ kan. Ìjọ́ yẹn wọ́n ń ṣe Yorùbá Day. Mo wá lọ sí Yorùbá Day yẹn ní Toronto bí. Ó wá ní ó béèrè ọ̀nà lọ́wọ́ mi. Ó wá náà wò ní change kò sí bọ́ọ̀sì nítòsí èmi dẹ̀ ní change mo bá fún. Ṣé ẹ mọ̀ pé wá mi kò wá fún mi ní owó mi padà? Iṣẹ́ tó ṣe ni pé irú mi ò gbọdọ̀ fún un lówó. Torí tó bá jẹ́ Yorùbá ni mo fún nírú owó yẹn ni Yorùbá yẹn á gbà ni á dẹ̀ dúpẹ́ òun àtọmọ ẹ̀ lọ́jọ́ ń lọ teenager dẹ̀ lọmọ yẹn àsìkò gbà yẹn ni kíní Syria ń gbóná tí wọ́n wá kó wọn wá bí ṣé wá rí kí ló kàn wá pẹ̀lú language òní language àìtí ìkọ́ Yorùbá tán àìtí ìkọ́ English ẹlòmíì ò gbọ́ English inú wa tó jẹ́ àwọn tó jẹ́ semi illiterate àti illiterate ṣé yẹn ni ó wá jẹ́ pé Arabic àǹfààní wo l'Arabic kì í ṣe fún wa ní gbogbo àgbáyé mo béèrè ní àǹfààní wo ló ń ṣe fún wa wọ́n bá ń kọ́ English ní tó bá wá bí gbogbo nǹkan táwọn lọ ń kà wọ́n kún so important tó dàbẹ̀ nípa wọn lọ sacred yìí mo ya fọ́tò àwọn kí ló ti ń pè àwọn Syria yẹn tẹbí Muslim náà ni wọ́n ń wọ ṣòkòtò orí nìkan náà ń bò wọn ò lo ìjábọ̀ wọn alákatakítí ló ń lò jábọ̀ orí nìkan náà ń bò. màámi ká lè ṣe pápá ṣé ẹgbọ́n nǹkan tó mọ obìnrin yẹn sọ pé. ṣé wá rí ọ̀rọ̀ ti Chief Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run it's like ó ti fẹ́ kó mú nítorí ó fẹ́ yàwó tuntun kó mú mi kó fẹ́ pa mí kó wá padà wá kí wá ní mo fẹ́ trust ẹ̀ ó ti yé yín
gbogbo nǹkan táwọn ọmọ Gani Adams ti ṣe yẹn abẹ́rẹ́ nǹkan tó ṣe then ẹ̀tẹ̀ bá rántí ìgbà kan àwọn OPC wọ́n lọ lé ambush fún Sunday Igboho rí kó tó di pé ọ̀rọ̀ bọ́sínà fòmù ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn OPC yìí náà ní Ọlọ́run ló yọ Sunday Igboho ń gbà yẹn tẹ́ bá rántí ọ̀dẹ̀ ń sọ wọ́n ní káwọn tún lọ lé ambush fún káwọn tún neutralize gbogbo nǹkan tó wà lára ẹ̀ kéèyàn ló máa wá fà wọ́n mọ́ra ẹjọ èèyàn kí gbogbo ọ̀rọ̀ lèmi máa ń kà kún o mi ò mọ bí ní ìyàn sínú o but gbogbo ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ jáde bá máa kà kún.